àfàlà ni Alhaji Ibrahim Chatta òṣèré ńlá ni a super actor ni ọpẹ́ àti yọwọ ọpẹ́ gan èmi wà ní fásitì Ìlọrin nígbà yẹn bóyá ó lè lè ní jẹ màá gbà yẹn ọmọ sọ̀rọ̀ ọdún 1997 98 tó bá yàrá láti pàdé ọlọ́sìṣẹ́ bàbá parí tí màá tún mú pé mo di oníròyìn mo di an entertainment writer àwọn tó máa kọ́ pa òṣèré tí máa kọ́ pa òṣèré kò sí máa pàdé àwọn tó jẹ́ òṣèré tó ní lábẹ́bẹ̀ náà ọ̀rẹ́ mi dé at a point Ibrahim gan mo ti lọ ṣe nígbà tí a bàlá Aláròyé a máa ń ṣe jíǹgù sórí rédíò akéde àgbáyé wọ́n máa ń polówó gbà lórí rédíò Lagos so Ibrahim kan ti bá mi ṣe ìpolówó bí ẹ̀ka bẹ́ẹ̀ méjì rí àwọn kókó tí a máa fẹ́ polówó pé ó ti jáde o ṣe àdígbò kíní kan ó ti bá mi ṣe bẹ́ẹ̀ ni àfi sọwọ́ àjọṣepọ̀ yẹn ó dán mọ́rán gan so àtúnjọ rẹ̀ bádíà lọ bá wá sí o àwọn bádíà lè mí o so ibẹ̀ láti pàdé ní gbọ́dọ̀ ti yá tọ́tẹ́ pé tí gbogbo tó di ìlú mọ̀ọ́ká yẹn náà bí Ibrahim alóhùn ní bá gbogbo oníròyìn sọ̀rọ̀ tó bá rí mi yóò bá mi sọ̀rọ̀ àánú ọmọlúàbí tó lè kọ́ ni ó ṣe kíní kan tó jẹ́ má ní gbàgbé mi ní gbàgbé láéláé arábìnrin Fúnmiládé Amósùn ló ṣe premier lọ́dún náà lọ gbàgbọ́ Aláròyé tó wà lórí tẹlifíṣàn Aláròyé àwa bó ti ṣe dábì fún Ibrahim tán meanwhile àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń rìkọ́ àwọn cameraman mi àṣẹ ohun tán mic kò sí audio kí ni ò ní audio èmi ti wọnú hall lọ́mọ tí wọ́n ṣe nǹkan míì meanwhile Ibrahim ṣe wà ń ta abẹ́ kó ṣe ń bá wọn kan sọ̀rọ̀ tó yẹ kó ti múra àti wọlé so bí bọ́ yàrá pẹ́ jẹ́jẹ́ updates yà ọ̀rẹ́ mi dáadáa ni àjọ iṣẹ́ gbà ni ṣáájú ohun kí ni ò ní audio kò ní audio bàbá Ibrahim ṣó lè padà tó kí ni ṣe ṣá I went back pẹ̀lú lọ́ba bàbá kí ni tá a ṣe ní ìsìnkú ní audio wàláhí tàláhí sùnmọ̀bẹ̀là Ibrahim dẹ̀ gba mic ó dẹ̀ àlè record Ibrahim wà tún ìdálẹ̀ ṣe all over èèyàn mélòó lè ṣe irú ẹ̀ fún yàn tó jẹ́ star tó jẹ́ celeb Ibrahim ó padà ó wá bá wa padà lórí red carpet ó dẹ̀ kíní yẹn má ní gbàgbé ni o láyé mi nígbàgbé he is a super actor wọ́n tẹ̀ ní nísìn gan owó Ibrahim ló rà pọ̀ fẹ́ pọ̀ jù irú nǹkan tó pọ̀ ọmọlúwàbí ni ẹni bá ti mẹ́ kó tún yọ oníkan pọ̀ o mo lọ́rẹ̀ kan náà Délé Ògúndípẹ̀ tó wà ní American sin àwọn tíátà ni àwọn náà nípa tó kó nígbà tí mo ti wà nípò aṣáájú ní iléeṣẹ́ ìwé ìròyìn Aláròyé àwọn ọ̀gá mi ti lọ́gbà tí wọ́n dá sí wọn lẹ̀ ipò àgbáyé bọ́ sí mi lórí wàhálà ilé pọ̀ gbọ́ngbà yẹn láti torí àwọn ìlú àbálòrè sọ̀rọ̀ àwọn Délé ẹ bá wọn sọ̀rọ̀ ilé ìkàsí ilé ìyá ọmọdé lẹ́ni á ṣe yín dáadáa àdúgbò lọ́wọ́ ṣùgbọ́n àwọn náà nípa owó àǹfẹ́ Adébáyọ̀ náà àjọ lọ́yún ní Ìlọrin ni àtúnjọ pàdé ní entertainment world ṣùgbọ́n Adébáyọ̀ ṣùgbọ́n báyẹn dáadáa pọ̀ kẹ́nikúlẹ̀ èdè wọn náà àgbà wọn sí dúdú fìtì àgbọ̀ngbà yẹn ti àbádẹ́ tó lórí àwọn ọmọ àwọn mákẹ́tà àwọn ọgbà corporate pictures bá ṣe wà ní àdúgbò lọ́wọ́ lọ́wọ́. ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ tí wọ́n bí ń yọ̀rọ̀ àbádíà wọ́n ní ọmọ líle àṣọ ọmọ líle Òṣùpá náà wọ́n ní àbádíà gbogbo yín bẹ́ẹ̀ yẹn lẹ ti dèèyàn ńlá lẹ jòrò ṣé ó ní bó ṣe tó ẹ̀yẹn náà. àmì o ṣe rí dọ́là ọ̀sẹ̀ ọmọ dáadáa àbádíà kí ni kò ṣẹlẹ̀ nígbà tí mo wà ní Ìlọrin mo wá rí bọ́ọ̀ kan kọ̀ kí mi ó ṣe kí mi ẹlò ẹ̀mọ́ mi bọ̀dá ó ní mẹ́ẹ̀ ó ní òun gbé ìsàlẹ̀ Akóredé ìsàlẹ̀ Akóredé mi ìsàlẹ̀ ọ̀dọ́ wa mo wá bẹ̀rẹ̀ kọ́sọ̀ ló ṣe ń bì medicine ló ṣe. wow ọmọ bá díà medicine ló ṣe ó tún kọlà tó bá rí nǹkan tí mo sọ tó bá rí fídíò yìí ọmọ tí mo sọ yìí ó kọlà gidi ó ní medicine ló ṣe mo fọ́ apọ̀ bẹ́ẹ̀ lára wọn tí wọ́n wà ní àṣọ àṣẹ ìlé ni ọmọ bá díà mùsùlùmí àwọn ìná ọ̀rẹ́ mi dáadáa ni ọmọ ìbò mùsùlùmí àwọn ìná ọmọ bá díà ni so Bádíà apọ̀ kò sádùúgbò tí ò sí pátá o ṣùgbọ́n wọn dáadáa àwọn alálùbáríkà ọ̀pọ̀ ní Bádíà ẹ wo àwọn tí ń ṣẹ́wọ́ sí mi lókè kí àwa máa ṣẹnu dédé síbí ẹ jẹ́ kí òwe ẹ jẹ́ ká ẹ bá wa tó dé mi sọ yín ní bàrí kíní kan mo sọ yín mo rántí lọ́bẹ̀ dé mi bàrí ti jí yes jọ̀bẹ̀ torí bẹ́ẹ̀ bá kọrin bá ewu mo kọ́kọ́ fẹ́ gbà ká gbà wọlé ewu ní ìwé ká gbà wọlé ká máa fi dágbére ewu. wẹ́ẹ́ ok wá kí n kíra mi. Adéhùn lè mí jẹ́ ọmọ Ajíkànjé Olúpàkó dáadáa
Kasim Alabi ọkọ alájà ló kọ alájà gbogbo ayé kó ló fà bákà sí iṣẹ́ kálukú. Ẹ tún lè jẹ́ ká fíìlì orin díẹ̀ torí ẹ bá kọ bàbá. Àwọn ọmọ ẹgbẹ́ kọ. Ẹ bá kọ bàbá ní ti jí. Bóyá màá ní kọ́rọ̀ ìbára ṣéèkì màá ní kó yà àbí kí n sọ fún Kìkì Bright pé Kìkì Bright fi ṣe. Ó ẹ̀kọ́ torí ìjọ bẹ̀rẹ̀ mo ní kí lè mo ní mo bá jí là mo ní parí ti jí rèé o. Lẹ́lẹ̀ yìí rẹ́kọ̀dù ńlá rẹ̀. Mo láì orin alájí àgbà mo dára mo láì orin wọn dára. Mo láì kọ́ báyìí. Ẹ fún wa nǹkan náà. Ọlọ́run mo fẹ́ rántí kọ́ pàtàkì ìta ń gbọ́ ògbà tàbí sí. Táwọn bọ̀ pàtàkì sí ọ̀dọ́ ló mọ̀ kútọ́ ni. Olórí àwọn olórí ló ń pè mí màá bá wọn sọ̀rọ̀ níta. Ìgbà tá à ń bọ̀ láti ilẹ̀ lẹ́yìn já sílẹ̀ owó rà pé owó wà nínú ẹ̀ nǹkan kan mẹ́yìn. Bí Fuji Garbage series 3. Garbage series 3 tó di. Ó ní àwọn àgbà báṣkẹ̀ bọ̀ àwọn akẹ́kẹ́. Èmi ò kì í ṣàmì ojú olóòrùn. Akéwì lèmi ò kì í ṣe olóòrùn. Àwọn èèyàn tó ní bọ́ fún. Báwo ló ní màá ṣàṣe sápá mi lórí báyìí gbà mí? Ìjẹ́ pé òun lẹ̀ máa ń gbọ́. Ó lè ní ìsìnkú ẹ̀kọ́ mo fẹ́ pàtíkúlà kan ni o. Ó lè kọ Barry at 40. Barry at 40. Ọmọ òwe ṣé ọmọ òwe pé dàgbà o. Ọlọ́jọ́ ìbí ẹ̀mí ẹ̀ láàyè púpọ̀. Ọmọ òwe bóyá kẹ́kọ̀ọ́ fún mi where is the birthday mi? Òwe tẹ̀ Owutu FM ètò tó pọ̀jù owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó pọ̀jù owó Owutu ni ẹ máa gbọ́ Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu ló wà. Owutu. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.